eléyìí in tó máa wá rè iyọ̀ àti abẹ́rẹ́ ọwọ́ salt and hand needle. Bóyá ò ń gbénu ilé kan ó observe pé inú ilé yẹn ó dẹ̀ pé ò fẹ́ lákòjọ àbó mọ́ ńlá làkàlà àbí gbogbo ohun tó ń ṣe ò fẹ́ rọgbọnú ilé àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbálé kan àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó wọnú ilé kan àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù kan má bẹ̀ wọbẹ̀ toró ṣeéṣe kó jẹ́ pé ẹni tó kù ń bẹ̀ àwọn nǹkan kan wà tó lò tó tako ṣẹ̀dá tiẹ̀. Ilé tó fẹ́ gbà yẹn ẹni tó kù ń bẹ̀ ó lè pé nǹkan burúkú kan ló ń wẹ̀ ń bẹ̀ kó tó kúrò. Ilé ìṣòro gbé. Mo gbàdúrà fún ẹ níbi tó ti sùn tó go bẹ́ẹ̀ jí tó jí ń bẹ̀ tó go bẹ́ẹ̀ jí mọ́ àánú kó lọ ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn kan sùn nínú yàrá kan gbà tán máa jí ògo bá wọn jí mọ́. Àwọn kan tajà ní ṣọ́ọ̀bù kan gbà tí wọ́n máa jáde ń bẹ̀ ajé ò bá wọn jáde ń bẹ̀ mọ́. Orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Ní tí wàá ṣeré o ẹ̀yin aládùúà ẹ̀yin ọmọ Ọlọ́run nìkan lẹni iṣẹ́ ilé. Mi ò ní nǹkan ṣe pẹ̀lú ewé àti egbò. Mi ò dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú àtàrí. Àwọn tí wọ́n wà ní láì náà ó ṣiṣẹ́ fún wọn. Kálukú dẹ̀ ń lọ lórí láì títí ẹ̀. Mi ò dẹ̀ ní kò lójú ọ̀nà mi kí n bọ́ sójú ọ̀nà ẹlòmíì. Gbọ́ mi sà gbọ́ mi mà. Ní tó máa ṣeré mú abẹ́rẹ́ hand needle. Abẹ́rẹ́ máa lọ kọ́nà okùn tó dí. Hand needle yẹn ni kó wá o. Tó o bá ti rí hand needle yẹn bó jẹ́ inú nylon náà ni mú hand needle yẹn kó ṣe kí ni tì bọ̀ báyìí. Tó o bá ti tì bọ̀ báyìí ní tí wàá ṣe ni pé jọ lọ bá mi lọ sínú ìwé bíbélì yẹn lọ bá mi ka sáàmù tí wọ́n ń pè ní 19 lọ bá mi ka Revelation orí 4 kà láti bẹ̀rẹ̀ tó fi dépin Psalm 19 Revelation tá à ń pè ní ìfihàn látòrí 4 méjèèjì yẹn ni ó kà. Tó o bá ti kà sí gbàdúrà ó lè dá sínú omi fi wọ́n ilẹ̀ ó lè dá sínú omi tó fẹ́ fi fọ ilẹ̀. Tó o bá ti ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ lẹ́hùn pẹ̀lú orúkọ Jésù tó o bá jẹ́ aládùúrà tó dẹ̀ gbàgbọ́ dandan ni kó ṣe kíni kó ṣiṣẹ́ fún ẹ. Bí agbára kan bá wà ń bẹ̀ gbọ́ mi sà gbọ́ mi mà ó gbọ́n tí Èlíṣà ṣe ni ó ní ìtẹ̀dó ìlú ìdára omi bẹ́ẹ̀ sì burú kò ṣeé mu wàhálà wà ń bẹ̀ ìkorò wà ń bẹ̀. Àwọn ilé kan wà ṣùgbọ́n kò sálùbáríkà ń bẹ̀. Àwọn ṣọ́ọ̀bù kan wà ó bọ́ sí gbangba ṣùgbọ́n kò sáànú ń bẹ̀. In tó o lè lòrè tó o bá ti lò ìwọ ṣàgbàdúrà ó lè fàwẹ̀ báàkì ẹ̀ wàá dẹ̀ ra àánú gbà. Wó dáadáa má wàá béèrè lọ́wọ́ mi pé ẹ jọ̀ọ́ o ṣé abẹ́rẹ́ yẹn ṣé kí n tì díẹ̀ bọ ni o òun rè tí bọ̀ báyìí. Má wàá béèrè lọ́wọ́ mi pé ẹ dákun ṣé mo lè gbé mi tó bá wọ̀n ní o fi ṣe o lè wó lẹ́ẹ̀mẹrin. Ohun tí mò ń sọ rè ìwọ tí mo fẹ́ kó pè mí ìwọ tó fẹ́ give testimony ìwọ tó fẹ́ gbóhùn Olúwa ìwọ tó fẹ́ ká bẹ́ẹ̀ fàdúrà ká fi bẹ́ẹ̀ jagun ká fàdúrà ràn ẹ́ lọ́wọ́. Prophet Oyètọ́lá Ọmọládéwúrà ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí. Nọ́mbà mi rè 0810 63 11 252 0810 63 11 252. O lè WhatsApp mi bólúwa tí ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ wàrà àánú gbà. Lọ follow mi lórí Facebook Apostle Prophet Oyètọ́lá Ọmọládéwúrà wàá rí bẹ́ẹ̀. Àwọn péjì yẹn oríṣi mẹ́ta ṣùgbọ́n Apostle Prophet Oyètọ́lá Ọmọládéwúrà wàá ti rí adé èyí tá a fi ṣe cover photo ẹ̀ lórúkọ Jésù yóò dára fún ẹ.